lánàá ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún tá a wà yìí, ìyẹn ọjọ́rú Wednesday àná yìí, ìní ọ̀kan pàtàkì lára àwọn ògo ilẹ̀ Yorùbá, pàápàá nínú àwọn gbajúmọ̀ òǹkọ̀tàn ilẹ̀ Yorùbá, ìlú Màòrè Wálé Àṣà, tí ògo kan lára ògo ilẹ̀ Yorùbá tó já wọlẹ̀. Tàlẹ́ni tá à ń sọ yìí, ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́, gbajúgbajà òǹkọ̀tàn ni là ń sọ o. Ọjọ́ Wednesday àná yìí ni ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ ni ó jáde láyé lẹ́yìn tí àìsàn tó ti ń dà láàmú díẹ̀ lẹ́ni 80 ọdún, 80 years of age. Ọ̀pọ̀ àwọn èèyàn káàkiri Nàìjíríà inú ti ń fi àtẹ̀jáde síta, pàápàá àwọn gbajúmọ̀ ọ̀jọ̀gbọ́n àtàwọn òǹkọ̀tàn tí wọ́n sì ń ṣèdárò ikú ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ tó ṣayẹyẹ 80 ọdún, 80 years of age nínú oṣù kẹrin ọdún yìí. Kódà lásìkò tó ṣayẹyẹ 80 ọdún náà, ààrẹ àná tó wà lórí àlééfà nígbà náà, ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ó fàtẹ̀jáde síta láti kí bàbá náà kú oríire. Orílẹ̀-èdè South Africa tí bàbá náà ń gbé tó tún ti gba ìtọ́jú gbàgbọ́ pé ó kú sí lánàá. Èyí ni ìtàn ìgbésí ayé ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́. Ọjọ́ 21 oṣù kẹrin ọdún 1943 ni wọ́n bí bàbá náà sí ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó. Ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ ó lọ sí iléèwé King's College tó wà ní ìpínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ ló tún lọ sí iléèwé University of Ibadan tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kó tó tún ka ìwé ní University of Edinburgh tó wà lókè òkun. Ohun tí gbogbo ayé mọ bàbá yìí mọ̀ tó gbajúmọ̀ jù náà àwọn ìwé tó kọ ní ìwé Just Before Dawn, èyí tó gbé jáde lọ́dún 1988, níbi tó ti fi ṣàlàyé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè yìí láti ọdún tó pọ̀ sẹ́yìn títí di ọdún 1988. Ọ̀pọ̀ àṣírí ni ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ ló tú nínú ìwé Just Before Dawn náà, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn alágbẹ̀ orílẹ̀-èdè yìí àti àwọn olóṣèlú ńláńlá ni wọ́n ra ìwé náà sí ilé. Lára àwọn ilé-ìwé gíga yunifásitì tí ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ tó ti ṣiṣẹ́ láyé ẹ̀, wọn làwọn ilé-ìwé bíi University of Stirling, National University of Lesotho, ìyẹn lórílẹ̀-èdè Lesotho, àti University of the Western Cape tó wà lórílẹ̀-èdè South Africa, ibi tó ti ṣiṣẹ́ láàrin ọdún 1991 sí ọdún 2000. Ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ máa tó ṣiṣẹ́ ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa eré orí ìtàgé, ìyẹn Drama Department of the Stellenbosch University, ní ọdún 2001 sí ọdún 2003. Lára àwọn ìwé tí ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ kọ yàtọ̀ sí Just Before Dawn tí gbogbo ayé mọ̀ọ́mọ̀, òun ni The Edifice, The Combat, Miracles, Fela's Choice, Sacrifice, The Cause, Shadows, and The Shadows in the Horizon. Àwọn ọmọ mẹ́rin ni ọ̀jọ̀gbọ́n Kọ́lé Ọmọ́tọ̀ṣọ́ ló fi sílẹ̀ sáyé o. Orúkọ wọn ni Akin, Gbẹ́láyọ̀, Yewande àti Bukky. Yewande òun ló fi àtẹ̀jáde síta lánàá láti kéde ikú bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ló ti ń ṣèdárò ẹ̀, táwọn èèyàn sì ń sọ pé ọ̀kan lára àwọn ògo ilẹ̀ Yorùbá nínú àwọn ọ̀jọ̀gbọ́n àti ìwé ló tún jábọ́ lulẹ̀ yìí o.